Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV Muswobi. Ẹ má sá jọ, ẹ má sá. Àwọn ọlọ́pàá ní yìí o, they are shooting. Ọlọ́pàá ẹ̀ ń yìnbọn. Oníyọ́. Ẹ bílẹ̀. Ẹ parẹ́ mọ́. Ẹ fẹ́ sọrí bùkù sọ, mọ́tò fẹ́ pa yàrá yàrá yín sẹ́. Akẹ́tẹ̀ ń yìnbọn, the police are shooting here. They are shooting. The police are shooting here. Ẹ máa share broadcasting. Koiki Media bringing the world closer to your doorstep. Akẹ́tẹ̀ ń yìnbọn. Why you shooting? Caution your people. Why you shooting? Why they shooting, sir? We have came here for a peaceful rally. Why they shooting? I want you to know that your word is watching you now. Kí ló yìnbọn fún? Kí ló yìnbọn fún? Ẹ máa share broadcasting. They have just shot a guy here. Ọlọ́pàá ẹgbẹ́ ẹni kò pé kí wọ́n gba ìbọn lọ́wọ́ ẹ̀. You can see òun ló ń kọ́kì ìbọn yẹn. You can see what is going on there. Ẹ máa share broadcasting. Kí ló yìnbọn fún? We have all been here since morning. Hello, corrected. The whole world is watching what is happening here. Yes, hey, caution guy here. Caution here. Caution. Kí ló yìnbọn fún? I want you to know that the whole world is watching this right now. Why are they shooting? Ẹ máa share broadcasting. Caution there. And we want to see discipline here. Caution guy here. Caution guy ṣe wọ yẹlò yẹn. Where is he? Where is he? Sir. We want you to caution him and we want to see him apologize here now. Ibolewa. Your word is watching everything now. Let everyone use your bullets. Koiki Media bringing the world closer to your doorstep. You must bring him here. You must apologize. You must apologize to the whole world at my front here, or else something will happen here. Let go, Igbo. Straight bullet, you know inside. He's shooting a straight bullet. And he will come here. Sir, we need to apologize here. The people are complaining. The people are saying something. They are watching. They are saying something. Wọ́n ti bẹ̀bẹ̀ kò sí. Mr. Lawal, ẹ̀yin tó fẹ́ sọ̀rọ̀. Mr.
Lawal talk. Oòduà mo kí gbogbo wa ẹ̀yin ọmọ Yorùbá lè ń wò wá láti ṣẹ́tù rẹ̀ ìgbà tí wọ́n tá ń lọ wọ́n àtàkì wa wọ́n yìnbọn wọ́n yin 4 bullet wọ́n yin 4 bullet níbí báyìí náà níbí báyìí nísìnyí inú mọ́ junction ara wọn náà ló blame wọn èyí pé níbo yẹ kó release sí wa ó yin 4 bullets now ní mọ́ junction ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run gbogbo ara wa òkè kò sí wàhálà ẹja mọ̀ ṣe lọ kò sí nǹkan tó máa stop Yorùbá nation no going back Yorùbá gbé wa. wẹ́ẹ́ kó rí bẹ́ẹ̀ o wẹ́ẹ́ kó rí bẹ́ẹ̀ o. I want you to know that people are watching you all over the world now. Mi ò ní end broadcast tẹ́ni ò bá wá apologize to the whole world. I won't end this broadcast. Mi ò ní end broadcast if he doesn't come here to apologize. Mọ́jọ́ ṣọlá wà lábẹ́ òkúta níbí báyìí. Koiki Media bringing the world closer to your doorstep. Ìbọn tó yìn tó bá jẹ́ gbọ́mọ̀ yìí ò jàmọ̀lá àtẹwẹ́dún ni ní táwọn ìkọlọ́ máa wí o ẹ ń tọ́ wa 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 o. anybody ní passport anybody ní o kó wá gbà o. ṣé passport ẹ ní. passport ẹ ní ẹ má ní kó wá gbà o nínú yàn wá o. Kí ló ṣẹlẹ̀ tó ń yìnbọn 4 straight bullet why. Mi ò ní end broadcasting. If my boss doesn't call me from home to end this broadcast, I'm not ending anything. And I'm going to show the world what is happening here. We are not out here. We are. Oh my God. Mi ò end broadcast lele. End it. For what reason tó fi máa yìnbọn? Yes, you are seeing SWAT. Why did he shot? Why? 4 straight bullets. Why? To your own brother. You are not fighting me. Wà bí láti wá bá yín jà náà. On a peaceful thing. Kí o bá wá apologize fún ìyẹn ẹ̀dì broadcast yìí. Koiki Media bringing the world closer to your doorsteps. Ó láyà ó dẹ̀ yìnbọn orí Oòduà nation ọmọ Yorùbá ó yìnbọn ọmọ Yorùbá. Ẹ̀gọ́ tí ẹ̀ bá. Kí lè ní ìdó tí wọ́n máa pẹ́? Ó máa ṣàṣìṣe. Àwọn àbí láti wá bẹ anybody jà náà. We have come here to exercise our rights. Ẹ̀yin wà bí à ń bí gbogbo ẹ̀yọ́. À ń sọ fún ọkọ bá wa rédíò wọn pé kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn ò já wọn lóhùn sí wọn. Torí tí ilé ṣe jáde, we are fighting for your rights. We are trying to make everything good. Àwọn ọba yóò bá jà lórí nǹkan tá a gbé dání àfẹ́ bá yóò bá jà. Àwọn aṣeré ń bí rárá o. Ẹ máa kí ẹ̀nà fúnra yín o.
spọ́ọ̀tì tó lọ sí ìbọn. Mọ́ junction. Ibo ni ẹ mú mi débẹ̀. Mọ́ junction la wà yìí. Mọ́ junction la bá ẹ̀ bá. Mọ́ junction. A ò ṣeré o. Ọlọ́pàá tí òǹgbẹ kú bá ń gbẹ tí ó jẹ́ ìyá ẹ̀ ló bí kókó ohun tún yìnbọn again. Kódà pé mọ́tò yẹn ló wà wájú rẹ̀. Kí a lọ gbọ̀rọ̀ ní ẹnu àwọn tó wà ní mọ́tò. Yeah, I'm with you. Mi ò end broadcast. I'm still live here. Ẹ máa share broadcast yìí. Mo fẹ́ mú yín dé sport ibi tó ti yìnbọn. It's not supposed to be so. We have all came out here to exercise our rights. Ibo ni sport yẹn? Ẹdúró. Ẹgbẹ́ ìjọ mẹ́rin. Ojú àní. Mr. Lawal, sport ibo ló ti yìnbọn? Àwọn tó wà lẹ́ni ní kí ló ṣẹlẹ̀. Ibo. Oòduà ìsọ̀ká ojú gbogbo wa odò ọgbẹ́ wa àṣẹ mọ́ junction la wà. À ń lọ ni àwọn ọlọ́pàá yẹn dé ṣàìdé àtàkì wa. Wọ́n yin búlẹ́ẹ̀tì mẹ́rin sí wa ṣùgbọ́n a wà òkè kò sí nǹkan tó ṣe wa. Bá a lé orí ìyá rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀. Ọlọ́pàá sáré fi mọ́tò gbé sá lọ wọ́n escape rẹ̀. Ṣé lè rí dáadáa? Ṣé rí báyìí? Ìkejì lélẹ̀. Ara ẹ̀ tún lélẹ̀. Okùn méjì. láàrin rárá. Ṣẹ́ẹ̀tìrì tó yìn sí wa. Ẹ kó rí bẹ́ẹ̀. Ṣẹ́ẹ̀tìrì tó yìn sí wa. Ẹ wo nọ́mbà ẹ̀. Ọ̀tá méjì tó Ó ní yìn sí wa. 88 Àwọn ọ̀gá wọn Oòduà ṣùgbọ́n àwọn ọ̀gá wọn sáré yọjú wọ́n bẹ̀bẹ̀ wọ́n sáré gbé escape so wọ́n bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀ pé kájọ ká má bínú torí báwọn fa wàhálà àwọn náà náwó wàhálà sí wa àwa ò kì í ṣe oníjàgídíjà. Ọ̀tá tó yìn ni o. Ẹ sáà rí pé ní Stray bullets mẹ́rin. Pankẹ́rẹ́ ni pankẹ́rẹ́ àwọn ògbéèké dání àdẹ̀léèké àdẹ̀gbérí àdẹ̀ládàá ṣe rí báyìí pankẹ́rẹ́ lẹ́ni tó bá bá àwọn kan ní òdùó láyé mọ́ Oòduà gbè wá o adélẹ̀ lérí Oòduà Yorùbá nation Oòduà gbè wá o Safe journey. Comrade Lawal, safe journey. Ọ̀ṣun state coordinator. Comrade Lawal Yorùbá nation. Thank you. Safe journey. Ṣé ti rí sport ibi tọ́lọ́ ti yìnbọn ni? A dẹ̀ ti fi bullet tọ́yìn a ti fi hàn yín. They shot 4 bullets but we were able to see 2. Wọ́n yin búlẹ̀tì mẹ́rin tí a gbọ́. Àmọ́ a wà ébù láti rí ọ̀tá méjì nínú àwọn ọ̀tá mẹ́rin tí wọ́n yìn. So ó yẹ kí a tún gbọ́rọ̀ ní ẹnu wọn jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ ọ̀nà wọn sì jù Ọ̀ṣun state ni wọ́n ṣẹlẹ̀ lọ. So a ní láti tètè fi wọ́n lẹ̀ wọ́n lè fi wọ́n lọ. A wá ṣeré. We are not joking. Kàwá náà máa múra wọn wá ní. Ọlọ́pàá wọn stupid. Àwọn dà. Wọ́n stupid. Má lọ bá ọ̀gá wọn, má ní kó apologize. Àtúwọ̀n ìkan wò ní olúwa òkú wọn wò ní ilé. Ó ti mú mi tì. Mo fẹ́ lọ bá ọ̀gá ọlọ́pàá yẹn, mo fẹ́ kó apologize. Ìyẹn tẹ̀ sí apologize tó ti sọ sẹ́yìn. Ẹ jẹ́ rọra. Kó máa bà mọ́tò yín jẹ́ fún yín bí sìn.
sọ pé kọ́kọ́ lọ gbà fún owó ẹ̀wà fún òun lọ́sẹ̀. ẹ̀ nà. ẹ̀mú mọ́tò ìgbìlọ̀ sókè lọ́wọ́ sí ìṣẹ́ ìjọba ọlọ́run ó yá. àyíká kí gbàdẹ̀ ni wọ́n o ọ̀kan tí ń bọ̀. àwọn ló ń bọ̀. Now. Gbogbo ẹ ti wà okay báyìí. My end broadcasting sin. Everything is under control and it's all settled. My end broadcasting sin. Mo kàn sì fẹ́ kẹ́ mọ bí Surrounding ṣe rí mi. Àwọn ọlọ́pàá ń pass mọ́tò ní ibi báyìí. Ó ti tán ẹjọ́ mọ̀ kó ti tán. Ó ti tán. Ìjàlè ní o. Wọ́n ti lé àwọn ọlọ́pàá lọ o. They are fighting now. It's a big fight. It's a big fight. Wọ́n ti mú ọlọ́pàá kan mọ́lẹ̀ cause àwọn kan ti dé and they are for Yorùbá nation. Wọ́n sọ pé kò yẹ kọ́lọ́pàá yìnbọn. Ọlọ́pàá ti fi mọ́tò lẹ̀ wọ́n ti sá lọ. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was Swoby.